Ṣówádé dẹ́rìn pẹ̀kẹ́ àwọn èèyàn ìlú Ìpẹ̀tùmodù. Ó ní ẹgbẹẹgbẹ̀rún ADC kò lè dá ààrẹ Tinubu dúró. Alákòóso àgbà fún àjọ tó ń mójútó ìdàgbàsókè àwọn agbègbè odò ní ìpínlẹ̀ Ògùn àti Ọ̀ṣun, ìyẹn Ògùn Ọ̀ṣun River Basin Development Authority, Ẹnjiníà Olúkáyọ̀dé Ṣówádé ti sọ pé igba eṣinṣin àwọn ẹgbẹ́ alátakò kò tó nǹkan tí ààrẹ Tinubu yóò fi òṣùṣù ọwọ̀ kan ṣoṣo gbọ̀n dànù lọ́dún 2027. Ó ní ìjọlójú ló jẹ́ pé àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ alátakò tí kò tíì rẹ́sẹ̀ walẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí jà láàrin ara wọn ni wọ́n ń wá sọ pé ìyànsípò sáà kejì Tinubu kò lè ṣeé ṣe. Níbi ètò kan tó gbé kalẹ̀ láti fi dẹ́rìn pẹ̀kẹ́ àwọn èèyàn ìlú Ìpẹ̀tùmodù níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, láìpẹ́ yìí ló ti ṣàlàyé pé àwọn aríjẹnídìí màdàrú tí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè yìí wà lójú kan ni wọ́n ń kó ara wọn jọ sínú ẹgbẹ́ ADC báyìí. Ṣówádé sọ síwájú pé àwọn olóṣèlú kan náà tí wọ́n ti bá ààrẹ Tinubu jẹ tí wọ́n sì ti bá a mu ṣùgbọ́n tí wọn kò fẹ́ kí ààrẹ mú àyípadà rere wọ orílẹ̀-èdè yìí ni wọ́n ń sa ara wọn káàkiri báyìí tí wọ́n ní àwọn yóò dènà dé lọ́dún 2027. Ọkùnrin olóṣèlú ọmọ bíbí ìlú Modákẹ́kẹ́ yìí sọ síwájú pé gbogbo ẹni tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ni yóò mọ̀ pé àyípadà dáradára wà lásìkò ààrẹ Tinubu, ó sì gbọ́dọ̀ tẹ̀síwájú lọ́dún 2027 nítorí onírúurú iṣẹ́ rere tó ń ṣe kò gbọ́dọ̀ dúró. Ní ti ètò ìrànwọ́ tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹfà irú rẹ̀, èyí tó pe orúkọ rẹ̀ ní Oyetola Hands of Fellowship, ó ní òun pinnu láti bẹ̀rẹ̀ ètò náà ní ìlú Ìpẹ̀tùmodù tí ń ṣe ìlú abínibí ìyá tó bí òun láti lè jẹ́ kí èrèjẹ ìjọba tiwantiwa tàn káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní òun ṣàwòkọ́ṣe gómìnà àná lọ́ṣun Alhaji Gbóyèga Oyètọ́lá, ẹni tó máa ń pín oúnjẹ fún àwọn ará ìlú lóṣooṣù nígbà tó wà nípò gómìnà. Òun sì mọ onírúurú ipa rere tí ètò náà kó nínú ayé àwọn ará ìlú. Ó ní bí òun ṣe bẹ̀rẹ̀ káàkiri àwọn wọ́ọ̀dù níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ yìí kò ní dúró rárá, bẹ́ẹ̀ ni èyí tí òun ṣe ní ìlú Modákẹ́kẹ́ ń tẹ̀síwájú. Ó ké sí àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀ṣun láti dìbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lọ́dún 2026 nítorí ẹgbẹ́ náà nìkan ló nífẹ̀ẹ́ wọn lọ́kàn. So ọjọ́ ẹ̀sìn bẹ̀rẹ̀ náà so lóṣù kẹta àwa tí ò bá kàn lónìí wá dùnú yóò kàn ní next time because bá a ṣe ń ṣe nígbà tó bá ti gbà kò tún ní gbà tó bá di next time tó bàbá lè dáyọ. Níta jẹ́ fi ń ṣe náà ní UK nígbà tí àwọn bàbá wa ọ̀gá wa wà ní gọ́ọ̀nà Oyètọ́lá nígbà tó ń jẹ́ gọ́ọ̀nà wọn máa ń pín oúnjẹ lórí. Sọ àwọn àwòrán pé láti ìgbà kan ti kúrò àwọn tó wà bẹ́ẹ̀ ní ìsìn wọn ò kí ẹ̀ wọn ò bèrè pé sáwọn kan wà ní táwọn àtàwọn tó lè sán jẹ sán rí ni àwa lókè ká máa ṣe nǹkan bí ẹ̀jẹ̀ bá lè ṣe kágbára wá ká láti lè support tí ọ̀gá wa bàbá wa máa ń ṣe ń gbà níta àti bẹ̀rẹ̀ nìyẹn. A lè ti ṣe ní season 6 lóṣù kẹta pẹ̀lú mi dùn pé ọjọ́ kan dájú pé dájú ní Ṣówádé àwọn fíìmù tó máa hàn kí o ti ṣe sí ìlú wọn mi. Gbogbo ọgbẹ́ tí máa ń ṣe hand of fellowship kí ló dé tẹ̀ lọ sí ní Ìpẹ̀tù. So wọ́n dẹ̀ bá alága wa sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní wọ́n yẹ ká lè ṣe ní Ifẹ̀ north àjà ìlú modality bá ṣe máa ṣe. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nọ́mbà 1 à ń ṣe báyìí lágbára Ọlọ́run à ń ṣe nọ́mbà 2 à ń ṣe nọ́mbà 10 à ń ṣe nọ́mbà 2. Okay, thank you so much.